ó ti wá di gbàgbósí o ó ti di gbàgbósí gbogbo igi tó ń wò mí ẹjọ níbo la fẹ́ bá ọ̀rọ̀ justice for Mohbad dé náà níbo la fẹ́ bá dé ẹ wo bí ṣé tẹ̀rẹ̀ ibi tọ́rọ̀ ìgbé wa tiẹ̀ dé yìí sìn ẹ̀kọ́ tí wàá ń fojú mọ́mu hàn information kan ló tó mi lọ́wọ́ mi ò mọ̀ bóyá ẹ̀yin lólùfẹ́ mi bóyá ẹ̀yin kan ti máa gbọ́ torí àwọn kan ń sọ fún mi wọ́n ní àtijẹ́ta ló ti ṣẹlẹ̀ àwọn kan náà nà ni àwọn kan ní jẹta àwọn kan ní jẹrin but ìrọ̀lẹ́ ìlú ẹ̀yẹ̀ ń tó èmi lọ́wọ́ mo á wò pé tí mi ò bá sọ̀rọ̀ nípa ẹ̀ kò ní dáa tí mi ò bá sọ̀rọ̀ nípa ẹ̀ kò ní dáa ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ mi ò mọ ojú tẹ̀yin fẹ́ fi wò but ojú tẹ̀yin fẹ́ fi wò ìhà tó kọ sí èmi òun lèmi fẹ́ fi sọ̀rọ̀ nípa yìí ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wọ́n ní Ọba Elégùṣì ó ti arrest àwọn èèyàn ó ti arrest àwọn blogger ó ní wọ́n ń bú òun ó ní wọ́n ń bo òun lórúkọ jẹ́ ẹ gbọ́ ṣé lóòótọ́ ni mo gbọ́ pé wọ́n ló ti kọ petition against Bukky Jesse pé ó ti gbé Bukky lọ sí ilé ẹjọ́ ẹ jọ̀ọ́ kò ń ṣe Ọba Elégùṣì ní ọba àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ máa sọ̀rọ̀ sí o kò dẹ̀ ń ṣe Ọba Elégùṣì ní ọba àkọ́kọ́ tó kọ́kọ́ máa fi allegation kan Ọlọ́run mi ò wá láti ṣe mọ̀ pé láti jọ́ tó ti ń sọ̀rọ̀ Mohbad Ọba Elégùṣì mọ̀ ń pa ẹ̀ Ọba Elégùṣì nǹkan tí n bá gbọ́ náà ni mo máa ń sọ mi ò dìídì sọ pé Ọba Elégùṣì òun ló ṣe gbá òun ló ṣàwò but nǹkan kan ni mo fẹ́ ká mọ̀ tó dá wa lójú wọn ò lè bímọ níṣọ ewúrẹ́ kó yà níṣọ àgùntàn Ọlọ́run 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 wọn ò lè bímọ níṣọ ewúrẹ́ kó yà níṣọ àgùntàn wọn kàn lè dédé ládùúgbò gbogbo àwọn tó wà lẹ́kọ̀ọ́ kọ́kọ́ dédé wá dárúkọ Ọba Elégùṣì tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ́ lò ó but nǹkan tó ń ṣe gbogbo wa nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ni wípé a ò tí ì rí concrete evidence láti fi tag Ọba Elégùṣì but ẹ má gbàgbé kí Mohbad tó kú ó kọ petition nínú petition yẹn wọ́n dẹ̀ ní ó mention Ọba Elégùṣì kíndé tí ó mention Ọba Èkó kíndé tí ó mention Ọba Mushin àwọn bá pọ̀ bẹ́ẹ̀ káàkiri o kí ló dé tí kò mention àwọn yẹn tó yẹ pé Ọba Elégùṣì ni ó mention ó ní gbogbo ìgbà tí Sam Larry bá ti ń búlé òun ó máa ń fi iṣẹ́ Ọba Elégùṣì jẹ gẹ́gẹ́ bá a kò ti mọ̀ pé nílẹ̀ Yorùbá wa àmọ́ bá a ṣe máa ń yí ọ̀rọ̀ àwọn kan nìyẹn bóyá Sam Larry kan mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ ni báwo ni Sam Larry kan máa mọ̀ọ́mọ̀ á kàn dédé á wò kò orúkọ ẹlòmíì tó lè dà kò orúkọ ẹlòmíì tó lè dà pé òun ló rọrùn pé kóun na Mohbad ńgbà yẹn á dẹ̀ wá wò ṣùṣùṣùṣù á wá jẹ́ orúkọ Ọba Elégùṣì olómọ akó sí lẹ́nu kóró ẹ̀dẹ́ ká ti bí ìṣáná kí èsógun lórí bá a ṣe ń yọ só òun náà la ṣe ń yọ gbọ́ òkè kò tọ́jọ́ kò tóṣù Mohbad jáde láyé allegation tún jáde wípé ọmọ tí Mohbad ń dragi Wùnmí fún bàbá ló ní allegedly ok bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ rumors yìí jáde gan ìkan nínú àwọn ìyá kan láàfin lòun wà ó jáde ó ní tó bá jẹ́ pé Saheed Elégùṣì ló lọ́mọ àwọn máa gbà àwọn máa ṣe kinní kan àwọn máa ṣàwó kan kò sí nǹkan yes kò síkú tó máa pàgbà tá ní bá pọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pọ̀ba ló ní kí ló dé tọ́ba ò dẹ̀ claim nǹkan ẹ̀ ọba ò jáde síta láti jọ́ ìpè ẹ má parọ́ mọ́ mi o èmi kọ́ ni mo lọ́mọ ẹ má parọ́ mọ́ mi ok ẹlẹ́mi ni mo lọ́mọ ẹ jẹ́ ká lọ ṣe DNA test ẹ gbọ́ oríṣiríṣi information tá a ti gbọ́ lórí issue yìí CS náà ọba ò jáde ìgbà yẹn náà nǹkan tá a gbọ́ gbà yẹn náà ni pé ó ń arrest àwọn èèyàn bàbá with due respect sir kábíyèsí wọn lọ bá balẹ̀ ohun gbogbo tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ bá declare pé ilẹ̀ ní Liam kò sẹ́ni tó fẹ́ bá yín fà kò sẹ́ni tó fẹ́ ó ti ṣẹlẹ̀ kò sẹ́ni tó fẹ́ bá yín dàgí ẹ̀ dàn pé kó jẹ́ pé arrest
òun lè máa arrest àwọn èèyàn àwọn àgbà bọ̀ wọ́n ní ìyàwó obìnrin pẹ́ńta ó fògbójú wọlé ọ̀láì gbogbo àwọn tá a jọ discuss ọ̀rọ̀ yẹn lénìí gbogbo àwọn tá a jọ discuss ọ̀rọ̀ yẹn lénìí I can bet you 90% wọ́n sọ wípé tí ọba ò bá mọ nǹkan kan pa ẹ̀ why tó ń arrest àwọn èèyàn oríṣiríṣi òwe lójó kan jáde tí kinní kan bá ṣe kinní kan ara kì yóò yà ọ bí kinní kan ṣe oríṣiríṣi òwe tó tálì mọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn òun ni àwọn èèyàn kan ń pa lénìí ṣé mọ̀ pé ńgbà míì kéèyàn má gbé ìgbésẹ̀ míì ńgbà míì ó bẹ́tà ju kéèyàn gbé kó máa wá kábàámọ̀ lọ báwọn èèyàn ṣe gbọ́ pé ó arrest Bukky Jesse báyìí àwọn èèyàn ní yes ó ti fi hàn pé bàbá mọ nǹkan kan pa ẹ̀ ó ti fi hàn pé bóyá kinní kan bó ṣe mọ nǹkan tó fún wa ní igbó dídí ṣánjú àwọn ọlọ́pàá wa ni tó bá jẹ́ pé àwọn ọlọ́pàá wa wọ́n ti bá wa tàn mọ́lẹ̀ sí gbogbo bí tá a ti fẹ́ rí evidence kọ́ má block ẹ̀ ọ̀rọ̀ yóò bá ti níyanjú 70% àwọn tó ń sọ̀rọ̀ lé ni wọ́n ní that is the reason tó ṣe ń block evidence that is the reason tó ṣe ń block evidence kódà ẹ má jẹ́ kí n parọ́ tán yìí jẹ́ 50% àwọn tó sọ̀rọ̀ lé ni wọ́n ní ká gbàgbé justice pé à lè rí justice pé wọ́n ti rí everything pa wọ́n ní wọ́n ti kódà èyí náà mo tún gbọ́ pé wọ́n ní Davido àti Cubana Prince wọ́n lọ rí bàbá Bọ́lá Ahmed Tinubu ok tó bá lọ rí kí ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Mohbad wọ́n ní ibi tó ti lọ sí ilẹ̀ padà báwo lẹ ṣe mọ̀ pé nǹkan tó bá lọ nìyẹn ṣé wọ́n ń gbà míì wọ́n ní ojo gàtẹ́ kú òkòkò jo gàtẹ́ eégún àtiró wọlé èèyàn àtiró jáde tani ò ti ní mọ̀ pé eégún àtiró tó wọlé náà lèèyàn àtiró tó jáde ńgbà míì because tí ò bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn tún ní máa rò bẹ́ẹ̀ actually èmi ò tiẹ̀ rò bẹ́ẹ̀ náà because Davido ó lè bá nǹkan mi lọ sọ́dọ̀ bàbá Cubana bóyá business ni wọ́n bá lọ I don't know but wọ́n tàgé ẹ̀ mọ́ ọ̀rọ̀ Mohbad wọ́n ní wọ́n ti finish ọ̀rọ̀ yẹn wọ́n ní wọ́n ti parí gbogbo ọ̀rọ̀ wọ́n ní ká gbàgbé ẹ̀ a lè rí justice wẹ́ nǹkan kan lè mímọ̀ gbangba tó dá mi lójú ọ̀tá fàsókè yìí dìborí bọ́ba yìí ò bá rí ẹ̀ tọ̀hún wù ẹ̀ gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tó wò mí ẹ bá mi share fídíò yìí bá mi share fídíò yìí kéde bá mi subscribe sílẹ̀ ilé Global TV nǹkan tó wá ń yà mí lẹ́nu nìyẹn pé energy tí bàbá tó ń direct tó ń stress sórí kó máa arrest àwọn èèyàn yìí tó bá jẹ́ pé orí DNA ni wọ́n direct yẹn sí kó tiẹ̀ fi ṣe hobby gbogbo ẹ̀yin tẹ́ sọ pé mi ni mo ní Liam hobby DNA láti ṣe yìí èmi kọ́ ni mo ní tí n bá tún gbórúkọ mi lẹ́nu anybody ẹni tó bá tún wá mention orúkọ ọba ń gbà yẹn àwa mọ̀ ọba wa lè gbégbèsè gbà yẹn but now gbogbo nǹkan tó yẹ I'm sorry to say gẹ́gẹ́ bí mo yẹ sọ ọba bá lórí ohun gbogbo nǹkan tó yẹ kí bàbá ṣe wọn ò ṣe é kánábà ti jáde nígbà tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn ni gbogbo ọ̀rọ̀ yá ti die down but bàbá ò jáde àwọn kan ní bàbá jáde wọ́n sọ pé àwọn ọmọ nǹkan pẹ̀lú èmi ò gbọ́ o bóyá wọ́n jáde àbọ̀ èmi ò gbọ́ mo ní but kò dẹ̀ sí bọ́n ṣe máa jáde tí kò ní circulate kò sí bọ́n ṣe òdìdí ọba jáde á dìkìyà pé báyìí lọ́rọ̀ ṣe jẹ́ kódà àkọyìn inú lẹ́gùn agbọ́ torí pé kí ni nǹkan táwọn èèyàn ń dúró dè ní nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ ni nǹkan tó fẹ́ gbọ́ ni mo lẹ́mi ò gbà pé bàbá jáde èmi ò gbọ́ mo ní kò sí bọ́ndẹ̀ ṣe máa jáde tí mi ò ní gbọ́ níbo ni wọ́n ti wá gbọ́ ti olóhùn gbọ́ pé wọ́n jáde náà ni tọ́rọ̀ bá ti rí báyìí náà oríṣiríṣi nǹkan náà la máa gbọ́ but bàbá èmi ò bá bẹ̀yìn èmi ò bá rọ̀yìn kẹ́ ẹ ṣe dìnífù kẹ́ ẹ ṣe nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹni mélòó lè fẹ́ arrest báyìí and ẹ má tún wá gbàgbé ṣé kò ń ṣe ọ̀rọ̀ tí woman tó jáde láàfin gbà yẹn sọ tó ní àwọn máa ta ilẹ̀ plot méjì àbí mẹ́ta kíní kan 300 million àwọn máa fi ṣẹjọ́ àbí kó bá dẹ̀ kó náà dẹ̀ ni bàbá ti fẹ́ start torí náà òkè nísìn
because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ a gbọ́ pé ẹ ti gbé Bukky Jesse báyìí wọ́n lẹ ti wọ́ lọ sílé ẹjọ́ lórí wípé ó ń dárúkọ yín ó ń bá yín lórúkọ jẹ́ wọ́n lẹ sọ pé any blogger tó bá tó ti bà yín lórúkọ jẹ́ gbogbo wọn lè máa gbé lọ sí ilé ẹjọ́ ẹjọ́ tí blogger 20 tó bá bà yín lórúkọ jẹ́ gbogbo àwọn 20 yẹn náà dẹ̀ lè máa gbé lọ sí ilé ẹjọ́ irú owó tẹ máa ná fún àwọn lọ́ọ̀yà yẹn because ẹ lè ṣe lọ́fẹ̀ẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ wípé bóyá ọba náà níyín tó bá ba lórí gbogbo tó àwọn kankan wà tí ọba ò lè ṣe lọ́fẹ̀ẹ́ kódà káwọn èèyàn sọ fún yín wípé bàbá ẹ lọ jókòó a máa ṣe àwọn tó fẹ́ ṣe yẹn náà owó náà máa ná wọn ò lè ṣe lọ́fẹ̀ẹ́ now irú gbogbo àwọn tẹ́ fẹ́ máa gbé lọ sílé ẹjọ́ yẹn sìn tẹ́ bá kúkú direct channel yẹn energy yẹn tẹ́ direct sọ pé jẹ́ kí n mẹ́nu ayé kúrò jẹ́ kí n mú ti sọ lẹ́nu kúrò ṣé DNA ní fẹ́ rí mo lé mi kọ́ ni mo lọ mọ mi ò mọ kankan para ikú ọmọdé yìí ẹlẹ́sàfẹ́ gbà ó yá ẹ jẹ́ ká ṣe DNA kẹ́ẹ̀dẹ̀ ṣe kẹ́ẹ̀dẹ̀ yọwọ́ yín kẹ́ẹ̀dẹ̀ yẹsẹ̀ yín mo lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀ anybody ò ní dárúkọ yín mọ́ but ẹ ṣe bẹ́ẹ̀ kọ́mọdé yìí dẹ̀ tó kú ló ti mention orúkọ yín ọmọ tún kú tán information tún jáde wípé ẹ̀yin lè tún ní Liam ṣe rí pé ọ̀rọ̀ yẹn ti ń jọmọ́ra wọn ó ti ń jọmọ́ra wọn abiyamọ lẹ́yìn náà tẹ́yìn náà bá wà nírú position wa tó bá ṣẹlẹ̀ sí sàkání àwọn kan tọ́rọ̀ yẹn wá rí báyìí tán dárúkọ ẹnìkan tó yẹ pé the same ẹni tán dárúkọ ẹ náà tún sọ pé òun ló tún lóyún ẹni ẹ̀yin náà máa rò báwọn èèyàn ṣe ń rò ṣe bí Yorùbá jọ ní gbogbo wa ẹlẹ́wọ̀n ara jọ ní gbogbo wa but èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọ̀nà tí mi ò fi lè takùn yín tí mi ò fi lè sọ wípé ẹ̀yin gangan ni kò sí evidence but àwọn èèyàn ń pariwo yín àwọn èèyàn ń sọ pé yín ni but èmi ò rí evidence ibi tẹ́ evidence dẹ̀ ti lè jáde wọ́n ti block ẹ̀ èmi ò dẹ̀ rí wọn blame àwọn ọlọ́pàá lèmi rí blame tó bá jẹ́ wípé ìlú tá wà kó jẹ́ ìlú tó lófin àti ẹ̀ lófin tó jẹ́ ìlú tí òfin múlẹ̀ gbogbo nǹkan tá à ń sọ yìí á ti dàfí sẹ́yìn tégún fi ṣọ̀ àmọ̀ pé lówó ẹni fọ̀n ẹni ìkànnà àmọ́ tá ló bá lọ àbọ̀ ń bọ̀ o èmi ò dárúkọ pé anybody ló gbẹ̀mí Mohbad torí pé kí ni a ò tí ì rí evidence and lábẹ́ òfin tẹ́ ẹ bá tí ì rí evidence ó wà difficult láti sọ pé èèyàn báyìí ló ṣe nǹkan báyìí torí tó bá lóhun ló ṣe tẹ́ bá délé ẹjọ́ tó bá ní kẹ́ ẹ mú evidence wà nǹkan kí lẹ fẹ́ tẹ́ndà torí ẹ̀ ló yẹ pé gbogbo ibi tó ti fẹ́ rí evidence wọ́n ti block ẹ̀ kódà ẹ má jẹ́ kí n parọ́ fún yín èmi gan fún ara mi mo ti ní 80% pé bóyá la máa rí justice bóyá la máa rí but nǹkan kan tí mo mọ̀ gbangba tó dá mi lójú ni pé ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀ tógun bá jẹ lọ ọgbọ̀n á jẹ bọ̀ ó kàn wá dùn mí pé tí ìjìyà Ọlọ́run bá dé tọ́lọ́run bá sọ pé òun dé ẹni tí ò lọ́wọ́ tí ò mẹsẹ̀ ní ọ̀rọ̀ yá jẹ́nu yà yìí torí ibi tí bàbá bá ti ń jẹ̀yà ọmọ náà jẹ́nu ẹ̀ nǹkan tí ó ṣe máa ń dùn mí tí Ọlọ́run bá fẹ́ jà ń gbà mí nìyẹn tó bá jẹ́ pé ẹni tó ṣe é gangan ni ọba mi Èdùmàrè máa ń dojú ìjà kọ ni kò bá ti lọ dùn jù but ọba mi Èdùmàrè afọ̀rọ̀ ìwé Ṣàngó òbẹ́ nìkan jà fọwọ́ gún gbogbo lé mú òun ló sọ nínú ìwé mímọ́ ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kà ó ní a ó bẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò a ó bẹ̀ ẹ̀ṣẹ̀ ìyá wò láti ara ọmọ ìran kìíní títí dé ìran keje ẹ wá wò àwọn ọ̀rọ̀ tí wọ́n mọ nǹkan tí bàbá wọn ti ṣe lẹ̀ síwájú wọ́n á kàn bí wọn sínú ìyà yẹn wọ́n á kàn máa jẹ̀yà tí wọ́n mọ̀ dì bóyá ọ̀rọ̀ àwọn báyìí náà bóyá àbá ti jù báyìí lọ
bóyá ẹ̀ṣẹ̀ bàbá wa bóyá ẹ̀ṣẹ̀ yaya wa bóyá òun là ń jẹ who know òun la ṣe ń polongo pé ẹ jẹ́ ká ṣe dáadáa níbo là ń lọ tá a rọ́kọ̀ níbo là ń balẹ̀ ayé yìí lọ ẹsẹ̀ mẹ́fà àfọwọ́bà filẹ̀ kò sẹ́ni tó wáyé yìí tí ò ní padà ilẹ̀ tó ṣú yìí àìmọye ẹni tí kò ní mọ́ bá kò dẹ̀ sí pé bí àwọn ṣe lọ́hùn bá a ti ṣe kọ́ ni àwọn kan ti kú lẹ́nìí àwọn kan ti lọ lánàá àwọn kan tó máa lọ lọ́la bẹ́ẹ̀ ni àwọn kan tó máa lọ lọ́túnla ẹjọ́ gbogbo ojú tó ń wò mí nígbà wo lèmi kọ nígbà wo lẹ̀yin kọ ìgbà wo lẹ máa mọ̀ tọ́lọ́run sọ pé àsìkò tó la ṣe ń sọ pé ẹ jẹ́ ká ṣe dáadáa torí a ò mọ̀ ọ̀rọ̀ tá máa sọ tá ò ní sọ mí mọ̀ a ò mọ̀ wà tá máa hù tá ní hù mí mọ̀ a ò mọ̀ gbèsè tá máa gbé tá ò ní gbé mí mọ̀ ọba mi Èdùmàrè òun nìkan ṣo ló mọ̀ arínúróde olùmọ̀ràn kan ọba tó ń mọ gbogbo tó sì lè ṣe ohun gbogbo ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tó lè jí tẹ́nìkan ò lè pa ọba ṣèyí tóhùn lásìkò tóhùn nígbà tóhùn tí ò lè ṣẹ̀dá tó lè bí léèrè kábíyèsí ẹ jẹ́ ká máa rántí ọjọ́ kan tá a máa díjú báyìí tá a nílé làmọ́ tá a máa gbápá yìí tí ò ní ṣe gbé tá a máa la inú yìí tí ò ní ṣe sọ̀rọ̀ òun lẹ̀rú máa ṣe ń ba ẹ̀mí kí n tó hùwà mi ò mọ̀ bẹ́ẹ̀ ni mi ò pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí náà ẹ ò mọ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ ni ẹ ò pé but ẹ jẹ́ ká gbìyànjú ní agbára wa ẹ jẹ́ ká gbìyànjú níwọ̀nba agbára tọ́lọ́run bá fún wa ká ṣe dáadáa torí pé kí ni a ò mọlẹ̀ tó máa mọ́la gbogbo igun tó ń wò mí ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní yà lọ́dẹ̀dẹ̀ yín ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ wọn ní ìdílé yín lórí bóyá kábíyèsí òkùnkùn mọ ọkàn pa ọ̀rọ̀ nítorí ó wà nílẹ̀ yìí báyìí bóyá lótìtọ́ àti lódodo bóyá Sam Larry tó sọ̀rọ̀ ó kàn fi kó bá kábíyèsí ni ta ló mọ̀ bóyá kábíyèsí ò tiẹ̀ súnmọ́ Wùnmí rí débi pé bóyá ó máa doyún ta ló mọ̀ ọba mi Èdùmàrè òun nìkan ṣo ló mọ̀ òun mo ṣe gbàládùá pé àkóbá ó kéré ó tóbi kò ní yà lọ́dẹ̀dẹ̀ gbogbo ẹ̀rín olùfẹ́ mi lágbára Èdùmàrè ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ wọn ní ìdílé yín lórí o wá káwọ́ pé yín wá rojọ́ wá sọ tẹnu ẹ̀ kò ní tọ́ sí yín lágbára Èdùmàrè bàbá tó bá jẹ́ pé ẹ̀ mọ̀ nǹkan kan pa ẹ̀ lóòótọ́ ẹ jáde síta kẹ́ wá declare kẹ́ wá debunk ẹ̀ tó bá dé jẹ́ pé ẹ mọ̀ pé ẹ̀yin lẹ ní ọmọ lótìtọ́ àti lódodo ọba bá lórí ohun gbogbo kò sẹ́ni tó lè mú yín sí ayé ẹ̀sẹ̀ àwọn èèyàn sọ pé kí ló dé láti jọ́njọ́ ìtẹ́yìn náà ò jáde ẹ bá ti jáde ó tán ohun tó máa sọ náà nìyẹn wọn ò lè sọ jù bẹ́ẹ̀ lọ láàrin 2-3 days àwọn èèyàn dẹ̀ tún gbàgbé ẹ̀ life continue but àìjáde yẹn ló jẹ́ kọ́rọ̀ yẹn ṣì máa ring up till now but ẹ wá ṣì gègèrè lórí gègèrè ẹ wá bẹ̀rẹ̀ sí ní arrest ó dàbẹ̀ ní pé ẹ tún bu petrol sínú náà nìyẹn ó ti wá ń jẹ́ káwọn èèyàn kọ́ máa wá ro nǹkan tí kò yẹ kọ́ rò pé tí bàbá yóò bá mọ nǹkan kan pẹ̀ lóòótọ́ kò ní gbégbèsè tó gbé yẹn ó fẹ́ fi shut up ẹnu àwọn èèyàn ni ó fẹ́ fi kó àwọn èèyàn láyà jẹ ni ẹ ti rí Yorùbá nìyí Yorùbá lèmi náà Yorùbá ni gbogbo wa àmọ́ bí Yorùbá ṣe máa ronú ẹ jọ̀ọ́ gbogbo igun tó ń wò mí bá mi share fídíò yìí lẹ́ẹ̀kan sí kẹ́rẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ bàbá ọba Elégùṣì tọ́lọ́ ti bẹ̀rẹ̀ sí ní àrẹ́sì gbogbo àwọn blogger tí wọ́n ń bá wọn lórúkọ jẹ́ èmi ò sọ pé nǹkan tí wọ́n ṣe yẹn ó dáa mi lè sọ pé kò dáa but ó ti ń jẹ́ kí àwọn èèyàn kọ́ máa ro nǹkan míì against bàbá ẹ jọ̀ọ́ ẹ bá wa jáde kẹ́ bá wa ṣe àtúnṣe sí ọ̀rọ̀ yìí kó tó di pé ó máa bọ́ sórí ọba níyín ọba bá lórí ohun gbogbo ẹ̀mí adẹ́gùn adé apẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ ìwòkẹrẹ á di òkìní mọ́ yín lọ́wọ́ lágbára Èdùmàrè ire o.